Ẹ káàárọ̀ àkójúmọ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa, tẹ́ tún láǹfààní láti máa wò wá. Peter Ọlásùpọ̀ Captain P2 òun lorúkọ tèmi. Àkójúmọ́ ọ̀dẹ̀ ọdún bí ṣe dáadáa làbá yín, ṣe dáadáa lẹ́wà gẹ́gẹ́ bí àwa náà ṣe wà. Láàárọ̀ yìí, ohun tí a mọ̀ gbéyẹ̀wò òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Bólà, pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn asọpàǹtídọ̀rọ̀. Tẹ́ ẹ bá wò ó, a bá ń sọ̀rọ̀ nípa scrap jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀ka kan pàtàkì fún ohun àmúṣọrọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà ní pàápàá jùlọ nílẹ̀ Áfíríkà, léyìí tí ogunlọ́gọ̀ àwọn iléeṣẹ́ tí wọ́n ń ṣe àmúlò rẹ̀, wọ́n ń tún rin rọ láti tún fi ṣe àwọn nǹkan ribiribi fún wa. Ó ń pèsè iṣẹ́, bákan náà ni àti múni kúrò nínú ìṣẹ́ àti òṣì. Bẹ́ẹ̀ láwà sọ̀rọ̀ nípa àwọn ìpèníjà eléyìí tí wọ́n tún ń dojúkọ. Ẹ káàárọ̀ gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire àti gbogbo orílẹ̀-èdè àgbáyé. Mo kí gbogbo wa pé ẹ káàárọ̀. Orúkọ tèmi ni Alhaji Ọ̀túnba Dr. Comrade Ambassador Abdulazeez Abdulrahman Fọlọ́runṣọ́. Bó tilẹ̀ jẹ́ pé atọ́kùn wa wọ́n mọ̀ pé a ti gbépò ti gómìnà ti Ọ̀yọ́ sílẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ní Western State of Nigeria. Èmi ni olórí wọn báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí láti sọ̀rọ̀. Àwọn ìpínlẹ̀ tó ń bẹ ní ìwọ̀ oòrùn, ẹ̀yin ni ẹ jẹ́ adarí wọn báyìí. Tá bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ wo? Tí a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ asọpàǹtídọ̀rọ̀ tí òyìnbó ń pè ní waste to wealth. Waste to wealth. Orúkọ ẹgbẹ́ náà máa jẹ́ National Association of Scrap and Waste Dealers Employers of Nigeria, NASWADIN. Ó ti wá di pé ẹ̀ ń sọ pàǹtídọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ìjọba ń sọ dọ̀rọ̀, Ọlọ́run sọ dọ̀rọ̀, àwa tá à ń ṣàná à ń sọ dọ̀rọ̀. Alhaji Dr. Azeez Fọlọ́runṣọ́, báwo lẹ̀yin ṣe dédìí okòwò aṣọ pàǹtídọ̀rọ̀ yìí? Bẹ́ẹ̀ ló gbé yín dédìí rẹ̀? Tó gbé mi dédìí ẹ̀ náà ni pé aláwọ̀kọ́ tí òbí bá bímọ a máa wò pé irú ọmọ wo ló ń bí, èmi ò gbé ọ̀dọ̀ òbí mi dàgbà, so mò ń gbé àtàrí káàkiri ni. Gbàtí mo kúrò iléèwé tí mo ní admission sí University of Ife, so àwa ń ṣe ètò lọ́wọ́ bí a ṣe lọ acceptance fee ni o, kìnnìkan fee ni o, so mo tún wá láti ti struggle gẹ́gẹ́ bí ẹni tó wá láti ìdílé oníyàwó púpọ̀ tó jẹ́ sí pé dáàdi wa olówó tó pọ̀ tá àjẹwé nǹkan mìíràn, so mo tún wá fẹ́ gbìyànjú pé tó kí n lọ wá gbogbo owó ìwá láti lọ ṣe lébìrà lóko. So bàbá mi wá ń wo wípé tí òun bá ń fi ọmọ ẹ̀ lẹ́tọ̀ọ́ yẹ pé tòun ṣàn struggle ṣó lórí gbogbo ìgbésí ayé ẹ̀ pẹ̀lú bójú ẹ̀ ṣe lo ìṣe ọmọ ẹ̀ wọ́n àfẹ́ láàánú báyìí, so ó fẹ́ kó jẹ́ pé nípa àṣẹ òun ẹni ń fi ṣe nǹkan tí mo bá fẹ́ dà nínú ayé tó ń gbé mi dé iṣẹ́ asọpàǹtídọ̀rọ̀ lónìí nìyẹn. Òun ló pa láṣẹ fún mi pé gbogbo òwe tí n bá tiẹ̀ fẹ́ kà kí n jọ ń dákun kí n torí Ọlọ́run, so kí n wá lọ mọ̀ nípa iṣẹ́ ọwọ́ tàbí òkòwò. Ṣùgbọ́n nígbà ayé ìgbà náà wọ́n à ń kàn déédéé pé kọ́mọ ó lọ ṣiṣẹ́ kan, wọ́n à ń déédéé pé kọ́mọ ó lọ ṣe ohunkóhun, wọ́n á máa ń ṣe ìwádìí ìjìnlẹ̀ tí Al-Qur'an ń pè ní istiara. So ìwádìí ìjìnlẹ̀ tí bàbá mi ṣe náà ni ó jẹ́ kí ọmọ kó di nígbà pé kí n tẹ̀síwájú lórí iṣẹ́ asọpàǹtídọ̀rọ̀. Àṣẹ bàbá mi ni mo tẹ̀lé, mo fi dédìí ẹ̀. Ǹjẹ́ ẹ sì lọ sáwọn ilé ẹ̀kọ́ yìí? Mi ò lọ sílé ẹ̀kọ́ yìí, àmọ́ gbogbo ògbìyànjú mi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo àwọn oyè tó yẹ kí n gbà pẹ̀lú pétò mo délé ẹ̀kọ́ yìí wọ́n fi ọ̀nà mi títí dé di àkókò yìí. Ọ̀dà ìyẹn ló jẹ́ kí ẹ mú Alhaji Ọ̀túnba Dr. wọnú ẹ̀ pé gbogbo oyè tẹ́ ẹ̀ bá fi ìwé gbà. Bẹ́ẹ̀ wọ́n ọ̀nà mi pẹ̀lú good certificate, kódà award tí mo ti gbà lẹ́nu iṣẹ́ tí mo dédìí iṣẹ́ yìí ó ti ń lọ bí lọ́sẹ̀ 200 tí mo ti gba award káàkiri gbogbo. Alhaji Dr. Azeez Fọlọ́runṣọ́, ǹjẹ́ ìgbà kan wà tí ó dùn yín pé ká ní mo sì wá lọ ilé ẹ̀kọ́ yìí ni o, bóyá ìbá tún yàtọ̀ sí gbogbo bí nǹkan ṣe ń lọ báyìí? Ẹni tí òjì ó dùn mí púpọ̀ ni pé tí mo bá dé àárín àwọn tí wọ́n kàwé jù mí lọ, tí mo bá ti ṣe sùúrù, èmi náà ni wọ́n á tó gbóríyìn fún ju gbogbo wọn lọ ńbẹ̀.
so eléyìí kì í jẹ́ kó dùn mí púpọ̀ so gbogbo àwọn tí wọ́n pààn nímọ̀ jù mí lọ nípa ìwé tí mi bá ti ṣe sùúrù fún wọn nínú ẹ̀kọ́ tí n bá kọ́ látara wọn èmi á develop ẹ̀ pẹ̀lú ẹ̀bùn tí mo ní látọ̀dọ̀ Ọlọ́run tó dá mi so Ọlọ́run á dẹ̀gbé lárugẹ so àgbáríkà Ọlọ́run fi sí ìwọ̀n tí mo kà ju ti ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pọ́n kàwé lọ so eléyìí ò mú kí n. ẹgbẹ́ aṣọ pàǹtídọ̀rọ̀ yìí ọmọ ẹgbẹ́ rẹ̀ ó tó mélòó ṣé wọ́n forúkọ sílẹ̀ àbẹ́yìn tẹ́ ẹ̀kan jẹ́ adarí nìkan lẹ́yìn. ní Ọ̀yọ́ state gẹ́gẹ́ tó mi ò tí ì ṣe collation torí pé mo ṣe jẹ́ adarí ti south west Nigeria wọ́n ní Ọ̀yọ́ state nìkan kí n tó fi ipò yẹn lẹ̀ ní November last year ọmọ ẹgbẹ́ wa is almost 15,800 ní Ọ̀yọ́ state nìkan. 15,800 ní lọ́yọ̀ state nìkan so throughout 36 states so a ní ọmọ ẹgbẹ́ tó pọ̀ gan so tí ò ṣe jẹ́ pé a lè tiẹ̀ assume báyìí lọ́wọ́lọ́wọ́. Alhaji ǹjẹ́ gbogbo àwọn ọmọ tó ń sa bólà sa pàǹtí lójú àgbàrá gbogbo yìí ṣé ọmọ ẹgbẹ́ yín náà ni wọ́n àbí àwọn kan ń ṣiṣẹ́ fún àwọn ọmọ ẹgbẹ́ yìí. àwọn ìṣe ọmọ ẹgbẹ́ torí pé irúgbà táwọn adédi iṣẹ́ yìí àwọn tẹ́ ń wí yẹn agbógun tí wọ́n díẹ̀ so torí pé èmi mọ value ẹ̀kọ́ gan too much so ó sì jẹ́ kí n máa wò ó di bí mo ti ń sọ yìí mo sì sọ ọ̀rọ̀ ní àárọ̀ yìí gbogbo ètò tí mo bá lọ ṣe lérí rédíò mo máa ń gba ìjọba nímọ̀ràn pé àwọn tí wọ́n ń sa ilé kiri àtàwọn tí wọ́n tiẹ̀ sá kankan tí wọ́n fẹ́ di wàhálà sí ìlú lọ́rùn tíjọba bá lè ní ètò fún wọn yóò dáa jù so àwọn eléyìí ṣe ọmọ ẹgbẹ́ wa àwọn tó jẹ́ pé bóyá ìyá wọn ó ti kọ bàbá wọn sílẹ̀ wọ́n dẹ̀ ń wá láti survive àwọn tó jẹ́ pé wọn àgbọ́ràn sóbi lẹ́nu wọ́n dẹ̀ ń wá láti survive àwọn tó jẹ́ pé wọ́n fi síbi iṣẹ́ wọ́n sá kúrò níbi iṣẹ́ wọ́n dẹ̀ ń wá láti survive ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó jẹ́ pé wọ́n ń sa ilẹ̀ ìkiri táwọn kan sì ń fi àtisàlẹ̀ yẹn kí wọ́n tó fi ń bujú láti ṣe àwọn nǹkan mìíràn ṣùgbọ́n àwọn eléyìí wọn kì í ṣe ẹgbẹ́ wa ọmọ ẹgbẹ́ wa láti ní ID card lọ́wọ́ aṣọ ìdánimọ̀ ó ní láti wọ̀ ọ́ zóònù tó ti wá branch tó ti wá state tó ti wá yóò wà lára aṣọ ẹ̀ tàbí lára ID card so àwọn ọmọ ẹgbẹ́ wa nìyẹn láti sọ pé a ní different stages lórí ọ̀rọ̀ aṣọ pàǹtídọ̀rọ̀ kí làwọn different stages yẹn a ní primary stage a ní infant stage a dẹ̀ ní secondary stage a dẹ̀ ní advanced stage so àwọn ọmọ ẹgbẹ́ wa bẹ̀rẹ̀ láti primary stage pé àwọn tó ń kọ́ ẹ̀kọ́ yìí ká tó bẹ̀rẹ̀ so àwọn tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ wa lélẹ́yìí títí lókè. tí ẹ bá wá wò ó báwo la ṣe àwọn ọmọ ẹgbẹ́ yín gangan tẹ́ ẹ ti ní tí wọ́n forúkọ sílẹ̀ yìí ǹjẹ́ pẹ̀lú ìjọba ni àbí àwọn ni wọ́n ń ta àwọn bólà gbogbo tí wọ́n bá sà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tà fún. pẹ̀lú ìjọba alóòkọ a sì rẹ́gísítà ẹgbẹ́ yìí lábẹ́ ìjọba tí a pè ní Trade Union Congress of Nigeria so a rẹ́gísítà ẹgbẹ́ yìí then ní state kọ̀ọ̀kan náà a rẹ́gísítà ní state kọ̀ọ̀kan ó ní àwọn ètò tíjọba ṣe pẹ̀lú láti máa gba revenue ní orí scrap tí wọ́n sì mọ̀ pé ẹgbẹ́ wa we are on grind so léyìí tó jẹ́ pé kò sí nǹkan kan tá à ń ṣe tíjọba ò mọ̀ sí even tíjọba bá fẹ́ ta àwọn pàǹtí tiwọn náà torí a ní government waste individual waste government dump so mechanic site mechanic dump gbogbo àwọn sources ta ti ń rí àwọn ọjà tiwa nìyẹn so àwọn tí wọ́n ń sa bólà káàkiri àwọn ọmọ aláìgbọràn ó pọ̀ ńbẹ̀ but àwọn mẹ́rin náà ti ń wò wípé tó pé ọ̀nà wo làwọn gbà survive ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn náà wà ńbẹ̀ but ó létí ni pé ní stage ti wá o àwọn tí wọ́n ní ẹ̀kọ́ tá a sì rẹ́gísítà pẹ̀lú ìjọba òní wọn. Alhaji Dr. Azeez Fọlọ́runṣọ́ gẹ́gẹ́ bí aláṣẹ àwọn ẹgbẹ́ aṣọ pàǹtídọ̀rọ̀ ní gbogbo ìpínlẹ̀ tó ń bẹ ní ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí ìyẹn ilẹ̀ Yorùbá tẹ́ bá wò ojoojúmọ́ là ń gbọ́ ìròyìn nípa ojú ọ̀nà ọkọ̀ ojú irin wọn ni wọ́n túrin rẹ̀ wọ́n kó sá lọ ìgbà tí wọ́n padà mú wọn àwọn ọmọ tí ń sa bólà kan ló lọ sá tí wọ́n lọ tà á lónìí olónìí yìí àjọ àbọ̀rẹ́nìlàbò ìlú civil defence ọwọ́ wọn tún ti wọ́n fojú àwọn kan hàn dé ọwọ́ wọn tẹ àwọn tí wọ́n tún lọ jí kébù street light tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ ṣe lábẹ́
kí wọ́n máa díbọ́n pé àwọn ń sa bólà yìí ni wọ́n fi ń ṣe é. Ọgbọ́n wo lẹ̀ ń ta sí i láti má jẹ́ káwọn ọmọ ìta epo sí aṣọ àlà èyí tẹ̀ ń sọ pàǹtí dọ̀rọ̀? Sọ́rí gbogbo iṣẹ́ ló ní kẹ́nìkan tá à ń pè ní hazardous. Kò lè má sí kàńdá nínú ìrẹsì. Bí ìrẹsì ti wulẹ̀ ọmọ tó, á rí kàńdá ń bẹ̀. Ẹ dẹ̀ rí i pé tẹ́ ẹ bá wò ó, kò sí iṣẹ́ tí ò ní àbàwọ́n. Bí wọ́n ṣe wà lọ́rọ̀ yẹn nísìnyí, wọ́n ń ta aṣọ àlòkù, wọ́n ń ta góòlù, wọ́n ń ta gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan ó fi iṣẹ́ ìbojú tán lọ́ọ́ máa jí ẹrù àwọn ẹlẹ́rù. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ iṣẹ́ wa. Àwọn tí wọ́n bá ti mú pé wọ́n jalè, wọ́n lè tọ́ka sí àwọn èèyàn wa lára pé bóyá wọ́n tiẹ̀ mọ̀ ń pẹ́. Àwọn jalè lápò ara wọn olè ni wọ́n. Olè yàtọ̀ sẹ́ni tó ń ṣiṣẹ́. Àwọn mẹkáníìkì tí wọ́n ṣe kọ́ mẹkáníìkì tó, àrí mẹkáníìkì tó ń jalè tí ó fi iṣẹ́ rẹ̀ lẹ́tọ̀ọ́ pé òun náà tó lọ́ọ́ máa jalè. So but láti má jẹ́ kí wọ́n ta epo sí àlà wa, ìgbésẹ̀ táwa gbé náà ni pé a nípa rẹ́gísítà pẹ̀lú ìjọba dẹ̀ mọ̀ wá. Ẹlẹ́ẹ̀kejì ni pé a ní káàdì ìdánimọ̀. Ẹlẹ́ẹ̀kẹta a ní aṣọ ìdánimọ̀. Ẹlẹ́ẹ̀kẹrin à ń ṣe orientation, ìdánilẹ́kọ̀ọ́ láti jẹ́ káwọn èèyàn wa mọ kí ni epo, kí ni àkámà. Léyìí tó jẹ́ sọ wípé tó tẹ́ ẹ bá dé ọ́fíìsì yín láàárọ̀ tẹ́ ẹ bá fẹ́ rajà, bẹ́ẹ̀ bá ti ráwọn èèyàn kan tí wọ́n wá tán sọ pé tó bóyá ara wọn ò balẹ̀ tàbí wọ́n dress in abnormal way tó jẹ́ pé bóyá ń tarun kókó ni wọ́n ṣe kíní kan ẹ̀rí pé tó dájúdájú àwọn èèyàn yìí ó ṣe é ṣe kan wà highly suspicious, ẹ má rajà wọn. Ọjà tẹ́ ẹ bá rí pé tó ó rìn sẹ́yìn tẹ́ ẹ dẹ̀ rí pé ẹni yẹn kì í ṣe pọ́ lọ rà ń bì kan ni, ẹ má rà á. Gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí à ń ṣe lóòrèkóòrè fún àwọn ọmọ ẹgbẹ́ wa káàkiri gbogbo states so that wọ́n lè mọ̀ pé tó ọ̀tọ̀ làwọn tí ó ń jalè, ọ̀tọ̀ làwọn tí ó ń ṣiṣẹ́. Sọ́wọ́n iṣẹ́ wa dàbí ẹni tó lọ pààyàn àtẹni tó lọ pàpògì amújẹ. Èpògì amújẹ, èèjì amújẹ bí ẹ̀jẹ̀ èèyàn ló ṣe rí. Ẹ̀jẹ̀ èèyàn òun náà dá dúró, ẹni tó lọ pàpògì amújẹ òun bọ̀ pẹ̀lú confidence pé èpògì ló ń lọ pa. Ṣùgbọ́n tó lọ pààyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹnìkan ò lè gbàyàn kó dúró yóò sá lọ ni. Ǹjọ́ Ọlọ́run bá mu lókù. Ẹni tó lọ pàpọ̀ bí amújẹ tó bá tẹ̀ wá rí táwọn ọmọ ayé ọmọ wò pé tó à ǹjẹ́ akẹ́nẹ́ pààyàn kọ́ yìí wọn ò sì ní mọ̀ wípé tó èpògì ló ń lọ pa. O ní ò ní confidence nú ẹ̀ làwọn náà fi máa ń gbàdúrà pé àtẹ̀bí àtàrí Ọlọ́run mọ̀jẹ̀ ara kó bá. Àmọ́ gbogbo ẹ̀ lọ ni pé tí ẹ bá ti wo sources tó fi ń rajà tó dẹ̀ fi ń tà tó fi ń ṣe supply so yóò máa ké sára gbogbo tó kù tí ó máa gbàdúrà. Òun náà ni orin àwọn olórin kan tó sọ pé bẹ́ẹ̀ bẹ̀rù àdá tẹ́ bẹ̀rù bán ẹ bẹ̀rù àkóbá gáfárà. Ẹ bá kẹ́tẹ̀ tẹ́ bá wá wò ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò ní ìsìn. Sọ́ni irú àwọn oní àtẹ́ntú kìíní rélùwé àwọn amrọ̀bà gidi ni. Sọ́ni àwọn tó ń tú tébù ni o tí wọ́n ń ṣe kíní kan ni o ó dàbí ẹ̀yin ẹ̀wù àwọn tí wọ́n ń ṣe pásítọ̀ ṣìn àbí ká pè mí àti àjọlọ kọ́ṣẹ́ èmi wá rí ṣe jù yín lọ ẹ̀dẹ̀ fẹ́ wò pé bó ọ̀nà wo lẹ́yìn náà bá overtake tàbí bẹ́ẹ̀ kọ́ àjọ kàwé àjọ jáde kó léèwé ẹ̀dẹ̀ ní pé tó ẹ̀yin ò function meetings lọ ẹ wá wò pé ṣé bí sẹ́yìn náà ni lágbẹ́dá ń ṣe tó fi ń bùgà ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ kí ní ìpọ̀ lójú ọ̀nà ọ̀dọ̀ wa instead kọ́ wá ń tí ó rà lọ ó lọ sí ẹbí ẹrù ìjọba tàbí ẹrù aráàlú ó lọ jí gbé bẹ́ẹ̀ náà ló dúpá fún àwọn pásítọ̀ ní pé ẹlòmíràn lọ́wọ́ fún lẹ́bùn ṣé wọ́n jẹ́ pé nígbà tí ń sọ̀rọ̀ báyìí àwọn èèyàn máa bọ̀ lẹ́bùn nígbà ẹni kejì tọ́ba wá wò pé tó wọ́n mà ti ń bu ẹni kejì lóní ọba lọ́lọ́ ń perun gbé wọn sì lọ́ máa wá fọ̀ṣẹ̀ tí wọ́n máa wá gbogbo ẹnu at the end of the day àṣírí rẹ̀ padà tú bọ́rọ̀ ṣe wá sí jẹmọ́ nìyẹn so fún díẹ̀ yìí àwọn tí wọ́n ń jalè tiwọn ká tó di pé sẹ́yìn dé ló lè ti wà kẹ̀kẹ́ náà dẹ̀ ló lè ń gbé so tí iṣẹ́ bá dẹ̀ ti dé tí gbogbo iṣẹ́ tó bá ti lálùbáríkà dandan ni kí àwọn imitation wà ń bẹ̀ débi pé àwọn kàndánù rẹ̀ sì àwa mọ gbogbo ìgbésẹ̀ tá à ń gbé ó dà àwọn iléeṣẹ́ tí wọ́n ń dá iléeṣẹ́ lẹ̀ láti China ni o India ni o à ń jẹ́ kó yé wọn pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tá a dẹ̀ ti jẹ́ kó yé ìjọba wípé tó kó ṣe òfin ẹni tí ẹ bá yin rélùwé lọ́wọ́ ẹ̀ so kọ́ ti mọ̀ pé yóò fèsì gọ́ọ̀mẹ́ntì. Ṣùgbọ́n àwọn kan ló ń ra gbogbo orin onírélùwé kébù iná ìjọba àtàwọn nǹkan míì yìí
àwọn èèyàn kan náà ni ó ń rà á. ẹ ṣe rí àwọn iléeṣẹ́ náà dẹ̀ ni. ẹ máa gbọ́ mi ṣe rí àwọn iléeṣẹ́ tó ń rà àwọn lọ bájọba tó ti yé nísìn òkè ẹ jẹ́ kí n fún yín sample kan sìn tẹ bá lókè páàdì sìn kébù yìí lọ́pàá tó apá sí ẹ bá ń lẹ̀ lọ rẹpẹtẹ ni o ìyá lè mètí ẹ jí mbẹ torí pé ntí wọ́n ń tà ń bẹ̀ ni tó ti yé nísìn àwọn tó dẹ̀ jí tiwọn náà ibì kẹ́ni wọ́n á lọ rá sí tó ti yé nísìn so nípa bẹ́ẹ̀ àwọn tó ń ra kíní ẹwọ́rú railway irin railway tí wọ́n tà tí gọ́ọ̀mẹ̀ntì tà wọ́n ń pe iléeṣẹ́ kan ní Camsteel and wọ́n ra gbogbo the whole railway staff and wọ́n rà sọ pé rírà tí wọ́n wá ra àwọn tí ó jalè náà wà bọ́ sábẹ́ pé wọ́n ti ta nǹkan yìí wọ́n lọ máa jí àwọn nǹkan wọ̀nyẹn bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ọjà tí wọ́n bá tà ní iléeṣẹ́ sìn táwọn iléeṣẹ́ bá ti wò pé tó àwọn ti ta scrap àwọn ti ta báwọn oní scrap bá ti ń kó scrap wọn bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tí wọ́n fẹ́ jalè wọ́n wò pé tó wọ́n kúkú ti tẹ́ fún àti ta nǹkan wọ́n mọ̀ jí àwọn nǹkan tó jẹ́ pé àwọn iléeṣẹ́ sì tó néèdì tí wọ́n fẹ́ lò wọ́n dẹ̀ wá rò mẹ́tí ọ̀tà fún báwọn ṣe ń ṣe kíní yẹn ní angel bank nìyẹn. ọgbọ́n wo lẹgbẹ́ yín wá ń ta sí láti rí dájú pé àwọn ọmọ ẹgbẹ́ yín èyí tó bá rà á ǹjẹ́ ìjìyà wà fún bí. ìjìyà wà fún o orí ẹ̀ níṣẹ́ tí wàá fi jẹ́ open game ní ọ̀sán gan là á máa ṣiṣẹ́ tiwa aago mẹ́jọ mẹ́sàn-án àárọ̀ là á débi iṣẹ́ á kó omi iṣẹ́ láago mẹ́fà àbọ̀ nírọ̀lẹ́ tá a bá ti ráwọn èèyàn wa tí wọ́n ń rajà lálẹ́ tàbí lóru tàbí ó jẹ́ pé a rí pé iṣẹ́ wọn ò mọ́ à ń gbìyànjú láti jọ ṣe wípé tó ẹlòmíì á expel ẹ̀ pé kó má ṣiṣẹ́ yìí mọ́ ẹlòmíì á falẹ̀jọba lọ́wọ́ so fún díẹ̀ yìí gbogbo àwọn tó bá jẹ́ wípé wọ́n ti gbàbọ̀dè fún iṣẹ́ àkínfojú rere wò wọ́n o torí pé a mọ̀ pé tá a bá lè tètè dìde sí wọn ó ṣe é ṣe ká kó bá the whole curriculum. Tí ẹ bá wà wò ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé gbé ni wọ́n ti kọ́ sẹ́nu àbáwọlé àdúgbò wọn pé àwọn ò fẹ́ àwọn múmbólà lágbègbè yìí o torí pé báwọn gbé pọ́ọ̀tì sílẹ̀ táwọn fẹ́ fọ̀ lásán wọ́n ti sáré sọ́nù àpò bó ṣe jẹnẹrétọ̀ ni wọ́n ti dọ́gbọ́n tì abẹ́ àpò ojú wo ló kọ sí yín pẹ̀lú ìtàbùkù sí ni. pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìyẹn pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń jí nǹkan gbé wọ̀nyí iṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀ ṣe rí mo wá fẹ́ kí àwọn aráàlú kẹ́ wà vigilant dáadáa torí pé àwọn experience àti ní lórí ọ̀rọ̀ ṣẹ́ yìí ó pọ̀ àwa máa ń ronú sí pé gbogbo ẹ̀ bólà ló ń ṣe but kì í ṣe bólà ló ń ṣe àwọn nǹkan tó wọ̀nyí tó pọ̀ o àwọn ọlọ́pàá wọ́n ṣe àwọn iṣẹ́ kẹtínú wa dùn nígbà tí wọ́n pe àwọn kan ní SARS nígbà yẹn wọ́n ṣe àwọn iṣẹ́ kẹtínú wa dùn torí pé olè kan bẹ venza ló fi máa ń yọ kíní irin àbáwọlé yóò sì lóòdù ẹ̀ ṣé àwọn kẹtẹ́ bá tàdé venza lójú ọ̀nà ẹ̀ lè suspect ẹ̀. wọ́n sọ venza pé olówó lélẹ̀ bóòdù ẹni bá suspect ẹ̀ so you know this àwọn ọ̀gbọ́n kan Sienna Toyota Sienna ló fi ń yọ irin àdúgbò so kì í ṣe àwọn ọmọ táwọn fojú sí nìkan o but kí gbogbo wọn wà vigilant lórí iṣẹ́ tí wọ́n bá ń ṣe so that kí kálukú kan mọ̀ wípé tó ládùúgbò àwọn òfin yẹn kan jó múlẹ̀ torí tẹ́mi gan bá fẹ́ kó lé gbogbo ibi tẹ́mi náà kọ́lé sí máa jẹ́ pé ń bá rọ́ máa bọ́là ládùúgbò máa ti lé kúrò ńbẹ̀ ó tó di pé ìbẹ̀gẹ́ kúrò ní àdúgbò yẹn torí pé ẹlòmíì ní àwọn oríṣiríṣi information tá a gbọ́ wọ́n á wọnú ilé onílé wọ́n á sì ẹlòmíì àwọn àtúmọ̀ ẹ̀ dáná tí wọ́n bá rí báyìí gba àwọn kó tó di káwọn èèyàn ti fi ṣẹ́dé wọ́n gbé fúrísà wọ́n gbé gbogbo àwọn kan táwọn yẹn ń lò so ṣe rí gbogbo àwọn eléyìí yàtọ̀ sí ìgbésẹ̀ táwa gan gbé ẹ̀ tá a fẹ́ kí ìjọba ó ṣe fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà kí àwọn àwà àbàjẹ́ kó lè kásẹ̀ ńlẹ̀ ẹ bá wọn ilé wọn ti ẹ̀ ń gbé fúrísà wọn ń gbé àwọn nǹkan kan wọ́n tà fún àwọn ẹ̀jẹ̀ ń gbé odidi èèyàn so ní gbogbo àwọn irú kan wọ̀nyí tí ìjọba bá lè jẹ́ pé mójútó àwọn tí wọ́n níṣẹ́ láwùjọ àwọn tó jẹ́ pé tó tí gbogbo àdúgbò bá lọ iṣẹ́ tán wọ́n máa rìn kiri tíjọba bá lè mójútó gbogbo àwọn nǹkan wọ̀nyí á wà eradicate ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ojúlá alákàfẹ́ sọrí àwọn ọmọ ẹgbẹ́ tiwa wọ́n ń ṣiṣẹ́ wọn lóòrèkóòrè tá a bá débi tí a ti rí gbogbo bí a ṣe ń ṣiṣẹ́ lọ́wọ́
ẹ rí i pé ọ̀nà táwa ń gbà rí iṣẹ́ wa ṣe ó yàtọ̀ gédégédé sí ọ̀nà bólà bẹ́yìn ṣe dúró nísìn ní rédíò nàìjíríà mo ti ra wéèsì wọn tó yẹ pé láàrin oṣù mẹ́ta tí mo rà sí mẹ́fà ó ní achievement mo ní ń bẹ̀ so tẹ́lẹ̀ mi bá wá wò ó pé lágbájá ebi scrap náà ní rà tó ń lọ jí nǹkan oníkan gbé ọkàn jí nǹkan oníkan gbé tiẹ̀ fúnra tiẹ̀ ni so àwọn ọ̀sánìyà gọ́ọ̀mẹ̀ntì ọ̀sánìyà gbogbo àwọn ẹrù ìjọba tí wọ́n bá tà fún wọn àwa la máa ń sponsor ọ̀sánìyà tá a bá sponsor ọ̀sánìyà ò lówó lọ́wọ́ dọ́kúmẹ̀ntì ni wọ́n máa ń gbé káàkiri tí wọ́n bá ti wíìnì ẹrù ìjọba àwa ni wọ́n wà á pè mo ṣe ń bọ̀ wá sọ́dọ̀ yín bí ní ìṣe láti máa wá dá yín lóhùn mo ti rí àwọn kan tí wọ́n ti wíìnì ọjà ilé iṣẹ́ kan tí wọ́n ní ọkọ̀ fún mi bíi 20 to 30 minutes mo fẹ́ dá gbogbo aráàlú lóhùn so that tí n bá dá wọn lóhùn tán èmi náà tún lè lọ fèsì iṣẹ́ mi pé ọjà tẹ ẹgbẹ́ èèyàn mo fẹ́ rí tá a bá dẹ̀ ti rí tá a rí pé tó ó jẹ̀ níhù bó ṣe jẹ́ pàrọ̀ rajà káàkiri àwọn jìbìtì tó wà mẹ́ tó ìpẹ́ lómi ọkọ̀ wò pé tó gbogbo kiri ni ẹ fẹ́ ta kankan ẹlòmíràn tí ọba kan pa sẹ́yìn tó bá sanwó tán yóò máa kó lọ́wọ́ báyìí báwọn èèyàn ṣe dénú pé tó ń bolẹ̀ ti wá ń bolẹ̀ ti ṣe kéde kan so kò síṣẹ́ tí ò ní hazardous ọlọ́run bá kó wà. ẹ bá wọ̀ ẹ́ rí i pé ìṣọwọ́ tí wọ́n ṣe ń jí ọkọ̀ gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó tiẹ̀ wà lágbára pọ̀ ìgbà bá wá wà díẹ̀ wọ́n á rí i pé odidi kọ́ ni wọ́n padà ń ta àwọn ọkọ̀ yìí mọ́ wọ́n ti sọ di scrap ẹni tí ó gbà pé ó gbà pa ẹni tí ó gbẹ̀sẹ̀ táyà ọ̀tọ̀. ṣe rí mo sọ fún yín pé tíṣà kan bá ti ní àlùbáríkà kò sí nǹkan mìíràn tí ó wọbẹ̀ ju wípé disaster ó wọbẹ̀ lọ. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbàgbọ́ wa ni pé kò lè sí àǹfààní kankan kò lè sí àléébù kankan nípa apá àrajà à ń tà à ń rọkọ̀ à ń gé à ń ṣe gbogbo ẹ̀ bọ́tí ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta ní ìsinmi information ten sọ fún mi ló ṣe dé tí gbọ́ mi pé àwọn kan tó ti ń gbé odidi ọkọ̀ wọ́n á wá lọ gbé ọkọ̀ ọlọ́kọ̀ wọn á bá tá ń pa wọn á bá tá nǹkan kan something like that á dẹ̀ ti da àwọn task force wa síta kàn máa ṣiṣẹ́ ọ̀hún náà nọ̀bùn even wọ́n gbé oyé wa wípé láàárọ̀ kùtùkùtù tàbí lóru ni làwọn people yìí ni wọ́n tó ń ṣiṣẹ́ ṣùgbọ́n gọ́ọ̀mẹ̀ntì náà àti bá àwọn ọlọ́pàá ṣe meeting débi wípé kàn jọ̀ọ́ kàn máa bá wa ṣiṣẹ́ yìí lóòrèkóòrè àwọn tí wọ́n ń ta ọkọ̀ fáwọn ọmọ wa bí àwọn tí wọ́n fẹ́ sanwó skul tó jẹ́ pé condition Nàìjíríà ó lè dé bá wọn lójijì ẹni tó fẹ́ sanwó skul ọmọ ẹwọ ọkọ̀ kẹta máa ń gbòtí pé gbogbo ìyá máa ń ronú sí pé tó ọkọ̀ bàbá aláyédè tá ń pè ní jeep so ọtí àwọn èèyàn kì í láti àlòkù ẹ̀ láti rà eléyìí mú kọjá wípé káwọn oníṣàmù kan máa ń rà so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n bá ń ra ọkọ̀ àti jẹ́ kó yé wọn pé ẹ máa gba ìwé ọkọ̀ torí pé ẹni tó jí ọkọ̀ gbé tí ó bá rí òun ó ṣeé ṣe kẹ́ ń tọ́ra tiẹ̀ kọ́ra kò bá yẹ o. so nípa bẹ́ẹ̀ ẹ gbàwé ẹ gba fídámìtì kóòtù pé ẹni yóò ó fínúfíndọ̀ ọ̀fi kàǹkàn ìfún ẹni torí pé anytime ìwádìí lè bẹ̀rẹ̀ àwọn àlè nítorí pé àwọn kan wọ́n jẹ́ disaster fúnṣẹ́ kan káwá sọ pé tó oníṣẹ́ òní ṣiṣẹ́ mọ́ a máa mójútó náà ni tọ́lọ̀ ọba yóò fi ṣàánú wa lórí ẹ̀. tẹ́fẹ́ wo àwọn lè dalẹ̀ sí gbogbo àwọn ibùdó ibi tí ìjọba máa ń dalẹ̀ sí ogunlọ́gọ̀ ọbẹ̀ láti rí gbogbo àwọn ọmọ tí wọ́n ń sa àwọn ìdọ̀tí gbogbo yìí tí wọ́n sì fi ń sọlá tí wọ́n ń rówó láti pàṣẹ rẹ̀ ṣé ìjọba ń fún wọn láǹfààní àti lọ síbẹ̀ ni torí àwọn ewu tó tún wá rọ̀ wọ́n. ìjọba ò fún wọn láǹfààní àmọ́ tí èèyàn bá súnkàn gírí èèyàn ṣàjẹ nǹkan kan náà ni ẹni pé níta pẹ́ lórí ẹ̀ jù ní àwọn tí wọ́n ń kó disaster bá iṣẹ́ ṣùgbọ́n àwọn tẹ́ ń wò wọ̀nyí tí wọ́n ń lọ sí government dom wọ́n ti mọ̀ wípé tí wọ́n bá ti kó gbogbo ilẹ̀ aráàlú tán wọ́n lọ dà síbì kan ni tẹ́ ẹ bá kéèsì àwọn ọkọ̀ ìjọba gan tí ń lọ kólẹ̀ ẹ rí i pé wọ́n so àwọn àpò kan mọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n á gbé basket kọ̀ọ̀kan sí wọn lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n ń kólẹ̀ náà wọ́n dá àwọn nǹkan tí àwọn èèyàn wa ń rà mà tí wọ́n bá ti rí wọ́n sọ nǹkan yẹn sínú ẹ̀ wọ́n kò sí bí wọ́n ṣe lè wá ṣàtó tí wọn ò ní ṣàkú ní táwọn tẹ́ ń lọ ọdún tẹ́ wà dọ́ǹpù yẹn ọ̀sà nẹ́sẹ̀ ike tá a fi mú mi à ń rà ike epo à ń rà ike amẹ́kíní irin ọ̀brẹ́là rírà ni so mo ń sọ fáwọn èèyàn pé tó bá tó stage kẹ́ńsìn tí ẹ bá mọ ìgbẹ́ ẹṣu tó sì lè preserve ẹ̀ wọ́n ti ń ṣiṣẹ́ léwúrí eléyìí lọ́wọ́ ní Kútọ́nù lọ́wọ́lọ́wọ́ nísìn nígbà tí wọ́n bá ìtọ́dún 5 sí 6 ìgbẹ́ táwọn yà gan o kò ní í jẹ́ wéèsì wọn so nípa báyìí wéèsì yìí ṣe nǹkan tó ti gbilẹ̀ káàkiri gbogbo the whole world ni disaster fún tó bá fẹ́ wọbẹ̀ ẹ̀ làwọn tá a jẹ́ union àtijọba láàmójútó so wéèsì kì í ṣe nǹkan tá a lè fojú ré náà tàbí tá a lè mú kúrò láwùjọ
ní Nàìjíríà ń ṣe ẹnu mi gbà wípé àwọn tó ń jẹun lórí wéèsì àátò nǹkan tó wọ nǹkan bíi let's say 20 to 30 million so báyìí yẹn sì jẹ́ nìyẹn. mo wá fẹ́ béèrè pé lórí ìlera ẹ̀yin àgbà náà lẹ ní ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru ìmọ́tótó ṣẹ́rí àwọn àrùn téèyàn lè ti pàṣẹ ẹ̀tọ́wọ́bọ gọ́tà ẹ̀tọ́wọ́bọ àwọn ilé ìdalẹ̀ sí gbogbo tá a sọ̀rọ̀ tán lé lórí yìí. ṣẹ́rí gbogbo iṣẹ́ ló ní implication irú àwọn tí wọ́n ń lọ sílé ìdalẹ̀ sí nísìnyí wọ́n ní àwọn àbòmú tí wọ́n ń lò wọ́n ń bọ bàtà àwọn bàtà wọn ó máa ń dé orúnkún so wọ́n á dẹ̀ wọ aṣọ ọ̀dọ̀ tí wọ́n fi máa lọ tí wọ́n fi máa bọ̀ ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ ni pé kò common even tí a bá dé UCH àbí àwọn hospital ńláńlá ẹ̀ lè rí ọmọ Ebola tàbí ọmọ tó wà lórí àtàn tàbí tó pé òní ẹ wá admit Ọlọ́run fúnra ara rẹ̀ tó bá pààyàn lórí ó máa ń finú gbọ̀n sí so tó Ọlọ́run ti mọ̀ pé ibi táwọn ọmọ rìn sí nìyẹn gbogbo àwọn hormone ṣé ó máa jẹ bá àwọn bacteria jà Ọlọ́run ti máa ń ṣẹ̀tì ẹ̀sùrù ara ọ̀pọ̀lọpọ̀ ẹ wo ní odò gẹ́gẹ́ sí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ń pètò tẹ́ ẹ bá wọn nínú ilé wọ́n máa ṣàkọni so nígbà tí gbogbo kọ̀díṣẹ̀ bá sì tọ́ba wáràǹtì fún wọn wọ́n gbé àtàwọn lọ gbé sórí odò gẹ́gẹ́ wọn máa tà mẹ́ ẹ wo orú òun tí wọ́n ń jẹ tí wọ́n pàṣípù símú mẹ́ so bọ́tí ń gbọ́ Ọlọ́run ti mọ̀ pé ibi tí wọ́n gbé jẹ nìyẹn ó mọ bí ó ṣe ṣe wọ́n ti òfin ní ṣàìsàn irú àìsàn ńláńlá tí wọ́n ń gbé àwọn èèyàn dé hospital bọ́jú gbogbo ẹ̀ lọ ni pé irú ọgbọ́n tẹ̀ ń wí yẹn mo máa ń kó àwọn ọmọ yunifásitì èmi tẹ́ mo ń bá yín sọ̀rọ̀ yìí mo máa ń kó àwọn ọmọ yunifásitì láti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn bẹ̀ táàtò lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn púpọ̀ yẹn bẹ̀ àwọn à ń pè ní workshop gbà mí. so nípa bẹ́ẹ̀ ni pé àlàáfíà tó péye ó wà fún àwọn tó ń ta scrap tí gọ́ọ̀mẹ̀ntì bá tó fẹ́ fún wa ní immunization oríṣiríṣi o àgbáyà o but àlàáfíà wa kọjá bẹ́ẹ̀ even àwọn obìnrin gan tí wọ́n mọ̀ pé kí wọ́n máa lo àlàáfíà gan wọ́n mọ̀ pé àlàáfíà àwọn oníṣkàp kì í ṣe wàṣà. pé torí ojú yìí ló gún régé yìí Ọlọ́run tẹ́ ẹ̀ bá sọ pé scrap lẹ́ ń ṣe kò sẹ́ni tó máa mọ̀ ọgbọ́n wo lẹ́yìn ń ta sí. ọgbọ́n tá à ń ta sí lẹ́yìn Ọlọ́run àtúnfọlọ́run bójú wa ṣe gún régé ojú ti rí sẹ́yìn o iṣẹ́ ìdéédé máa ń fífọ́ èèyàn so a ní experience mi tá a ti kọ́ oríṣiríṣi ìrírí nígbà tá a bẹ̀rẹ̀ rẹ̀ oríṣiríṣi ìrírí so Yorùbá ní pé kọ́rọ̀ tó dayọ̀ ojú máa ń rí so kò sí nǹkan kan mẹ́ta tó ń fi àsìkò oríṣiríṣi ń bẹ̀ náà ju pé experience tá a ti ní lórí iṣẹ́ yìí òun náà ló mú kí wọ́n máa fún wa ní ọ̀nà tí wọ́n ń fún wa so nípa bẹ́ẹ̀ kò sí ọgbọ́n kankan lẹ́yìn Ọlọ́run àtọ̀fọ́lọ́run náà ni. mo fẹ́ béèrè pé àwọn ọmọ kéékèèké wọn ní gbígbèyàn ń fi ọmọ kéékèèké ṣòwò ẹrú àwọn ọmọ kéékèèké yìí ló máa ń sábà ṣàbúlà káàkiri lẹ́fi sọ́lẹ̀ kan pé ọmọ míì tí ìyá rẹ̀ ò gbélé ọkọ tàbí tí ìjà ti dé láàrin bàbá àti ìyá tọmọ ṣe ń wọ́nà àti jẹ ọmọ kéékèèké òun ọkùn wò lẹ̀ ń ta sí fún wọn. ṣe àwọn ọmọ kéékèèké náà ni mo ń sọ pé gọ́ọ̀mẹ̀ntì ní iṣẹ́ gidi àwọn ọmọ yìí ẹ kíyèsí tí a bá ń interrogate àwọn tí a ń gbórí bá pa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n náà tó didi eré èèyàn 20,000 ẹ̀yin náà wò oníṣkàp ò lè ever lọ sí rí situation báyìí ṣùgbọ́n tó wà mẹ́ni Yorùbá ní ọwọ́ tó dilẹ̀ ń lè sùn bẹ́ẹ̀ ń ṣẹ́ ó ń lọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké yìí kò sí bàbá tàbí ìyá ló ń gbájú Ọlọ́run àti èèyàn ká má bọ́dọ̀ ọlọ́mọra o torí pé àwọn kan ń bẹ tí wọ́n bá ti rí pọ́nmọ́ àwọn fẹ́ ya nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n á kúkú máa mú ọmọ yẹn wọ́n á wá fi lé àwọn oníṣkàp lọ́wọ́ pé ká bá wọn kọ́ níṣẹ́ yàtọ̀ sí pé kó máa ṣàkáàkiri so wọ́n mọ̀ pé oríṣi disaster ló lè bá pàdé pẹ̀lú pé ń ṣá so wọ́n wá ní pé ká fún ní full training a ní àwọn ọmọ tẹ́lẹ̀ pé tó wọ́n ti gba full training bẹ́ẹ̀ tó dẹ̀ pé wọ́n dẹ̀ ti ṣoríire gan ní south west Nàìjíríà bí nísìn ọmọ abọ́là tó jẹ́ pé tó bàbá ẹ̀ kú lójijì ìyá ẹ̀ ń ṣe kankéré ó sì jẹ́ pé tó yọba sábọ́là káàkiri ẹ bó orí disaster lẹ́ẹ̀kejì orí disaster lẹ́ẹ̀kejì ó fi sísàlẹ̀ ó bẹ̀rẹ̀ sí kọ́ láti rà láti tà á so rírà láti tà títà láti rà á ó ti di irúnmọlẹ̀ ní gbogbo south west ló ti dé. ọ̀tọ̀ ni àwọn onísísà ọ̀tọ̀ làwọn onírírà títà. ọ̀tọ̀ ni àwọn tó ń salẹ̀ àwọn tó ń rà tó ń tà ọ̀tọ̀ ni wọ́n
so àwọn tó ń sá káàkiri yẹn tó ń salẹ̀ kankan so just an infant stage kódà wọn àdé primary gbogbo tí wọ́n sà tó ń sà ní ojúmọ́ kan gbogbo ìdíwọ́ Nàìjíríà ó lè má kókó tẹ̀ ní ẹyọ kan but àwọn tí wọ́n ń ra ọjà níbo tí wọ́n rà ní ojúmọ́ ní gbogbo Nàìjíríà at least wọ́n lè rí 1 million containers ní pé à ń rà à ń tà à ń rà à ń tà à ń rà à ń tà about 1 million containers wọ́n lè lóòdù ẹ̀ ní ìdíwọ́ Nàìjíríà. ìyàwó lẹ́yìn wá kọ sí irú Àjàòkúta mine and steel ìta ló ń ṣiṣẹ́ ẹ rò pé bóyá ìbátan. tí Àjàòkúta bá ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì àti gọ́ọ̀mẹ̀ntì kò jẹ́ kájàòkúta ó ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì àti gọ́ọ̀mẹ̀ntì ẹ wo gọ́ọ̀mẹ̀ntì àti gọ́ọ̀mẹ̀ntì ìjọba àtijọba. ọjọ́ tí mo dé Àjàòkúta scrap náà la wá lọ síbẹ̀ wọ́n pè wá pé wọ́n fẹ́ ta àwọn scrap kan ọjọ́ tí mo dé Àjàòkúta èmi ò tí ì rí ilé iṣẹ́ gbogbo ìdìbò Nàìjíríà so gbogbo orílẹ̀-èdè ni mo dẹ̀ lọ mi ò tí ì rí ilé iṣẹ́ tó tó Àjàòkúta torí pé mo ka báǹkì tó wà níbẹ̀ kì í ṣe àwọn microfinance o commercial bank tó wà ní Àjàòkúta S23 ni mo kà 23 báǹkì nínú odidi ìlú mi báǹkì méjì lè máa wà mẹ́ so Àjàòkúta ilẹ̀ tí wọ́n fi kọ́ Àjàòkúta ó tó láti bí irú bíi sí Ọmí Àdìó so ti yé nísìn wọ́n wá kọ́ iléeṣẹ́ yìí débi pé tíwẹ̀ ẹ̀ bá function at least àwọn èèyàn wa tí wọ́n tún máa survive wà á lé ní 10 million pẹ̀lú Àjàòkúta tí Àjàòkúta bá function ṣùgbọ́n owó tí ń yíjọba ń yà sọ́tọ̀ fún Àjàòkúta àwọn kan náà ní wọ́n gbé àjà lọ́wọ́ tí wọ́n ran owó yẹn síbẹ̀ wọ́n á jẹ́ kó yẹn function bẹ́ẹ̀ Àjàòkúta bá ṣiṣẹ́ àwọn India àtàwọn Chinese tí wọ́n bọ̀ ráàdì wa mọ́mọ́ Nàìjíríà gbígbà àwọn ni wọ́n ń ṣe kíní ìdíbà pé gọ́ọ̀mẹ̀ntì ṣẹ́ká pé gọ́ọ̀mẹ̀ntì jẹta àbí jẹrin lọ́lọ́run tó fi help wa pẹ̀lú pé ó ní kí wọ́n máa bẹ́ẹ̀tì kíní ní Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rọ́ọ̀ ni wọ́n ń kó lọ wọ́n á kó lọ sọ́dún orílẹ̀-èdè tí wọ́n ni wọ́n á lọ máa enjoy ẹ̀ bẹ́ẹ̀ so gọ́ọ̀mẹ̀ntì yẹn ló ń wo pé tó ọ̀dà ẹ jẹ́ kó ọmọ Nàìjíríà ẹ jẹ́ kó máa jàǹfààní ń bẹ̀ so ó ló fi dé pé wọ́n fi ń ṣe rod sliding window aluminium pan nǹkankan tí wọ́n fi ń ṣe ní Nàìjíríà ń bí báyìí. tí wọ́n fi gbogbo àwọn ọ̀dọ́ tí ń ṣe nìyẹn. so bá gbé ọkọ̀ ní ìsìnká ṣe gbogbo nǹkankan nígbà tí wọ́n bá tọ́ la sọ́tún la so ó ti di rọ́ọ̀dù ó ti di gbogbo nǹkankan so kí ni mo fẹ́ fà ni pé Àjàòkúta bá ṣiṣẹ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà gan yóò ní bùkátà kan tí ó gbé lórí ọ̀rọ̀ Nàìjíríà torí pé gbogbo tí àwọn India àtàwọn Chinese tí wọ́n enjoy yìí tí wọ́n ń kó àwọn èrè yìí lọ sílùú wọn Nàìjíríà náà nìkan ní yóò máa benefit. ṣówó ń bẹ́ẹ̀ di iṣẹ́ aṣọ pàǹtí dọ̀rọ̀ yìí. òṣìṣẹ́ tó wó òsì téèyàn bá ti tẹra mọ́ tó sì gbàdúrà kò ṣiṣẹ́ tí ò sówó ń bẹ̀ o èmi tẹ́ ń wò yìí kí n tó lọ sí skul kí ó tó di pé mo wá pẹ́ ṣiṣẹ́ yìí kí n bá fẹ́ lọ sí skul láàárọ̀ máa kọ́ igba ebè méjì 400 ifs ni màá fi ṣe lébìrà màá lọ kọ́ 5 naira ní 200 ifs so màá dẹ̀ kọ́ 200 méjì ó jẹ́ 10 naira. So 10 naira yẹn king ni mi nígbà yẹn pé mo tiẹ̀ ní 10 naira lọ́wọ́ so tó bá tó wá di ọwọ́ ọ̀sán tá a dé láti school màá ṣe lọ kọ ìgbà kan sí kí n tó fèsì education mi so gbogbo àwọn ọmọ tí wọ́n ń gba owó school man náà tí wọ́n ń gba nǹkan kan wọ́n á gba 15 naira ojúmọ́ kan lèmi á dẹ̀ ní 15 naira yẹn lọ́sẹ̀ làwọn á gba 15 naira so téèyàn bá ní brain tó gbẹ̀gbẹ̀ iṣẹ́ kalẹ̀ lọ́nà tó gbà dáa dandan kò sí iṣẹ́ tí ò sówó mẹ́ tẹ́ ẹ bá dẹ̀ tó rí owó láti establish iṣẹ́ èèyàn á rèrè tẹ́ ẹ bá rí ní irinṣẹ́ tó tó irinṣẹ́ nígbà tẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìníṣì mo rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń jẹ gbogbo àwọn irinṣẹ́ yìí tẹ̀ ṣe gbogbo ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ nù irinṣẹ́ bá wá bá wa wọ́n á múṣẹ́ ìmú engineer lọ́wọ́ tí wọ́n á bá wọn ṣẹ́ẹ̀tì gbogbo tẹ́ ẹ̀ ṣẹ́ẹ̀tì tí wọ́n ní kẹ́kẹ́ máa béèrè lọ́wọ́ wa but ẹ̀yin mọ bẹ́ẹ̀ ṣe ń ṣẹ́ẹ̀tì ẹ̀ tó ń kọ́ àwọn ọmọ tẹ̀lé yín pé láti ṣe léèbá láti ṣe léèbá ní ṣe gbogbo àwọn atọ́kùn ló mọ̀ nípa nǹkan yìí so nípa bẹ́ẹ̀ bá ṣe mọ iṣẹ́ ètò tó dẹ̀ jẹ́ pé ó ní brain àwọn strategies táyàn fi ń ṣiṣẹ́ ó wà lọ́tọ̀ọ̀tọ̀ so that èèyàn á rí owó mẹ́ kò ṣiṣẹ́ tí ò rówó mẹ́ iṣẹ́ scrap iṣẹ́ tó dáa ni. ṣé ìjọba wa ń rówó láti abala ọ̀dọ̀ yín bí ó yà ni ò jẹ́ wọ́n gbájúmọ́ apá abẹ. ìjọba ń rówó tó bá yẹ pé ń pa eléyàn o ìjọba ń rówó ẹ̀rí pé mo ti sọ eléyà. ṣé wọ́n ti rò bẹ́ẹ̀ iṣẹ́ ìdọ̀tí ni àwọn ń dọ̀tí nìkan ló lè ṣe é. wọ́n ń rówó ń bẹ̀ o aláàkọ́ wọ́n ń gba owó lọ́wọ́ àwọn iléeṣẹ́ tí wọ́n dálẹ̀ gbogbo yẹn so at least iléeṣẹ́ mi san at least bíi 500 million
so àwọn tó wá jẹ́ wípé individual kéékèèké tẹ́kẹ̀ lóògùn ọkọ̀ kéékèèké yìí wọ́n gbowó lórí ọkọ̀ kọ̀ọ̀kan kó tó kọjá lórí títì wọn tẹ́ bá ti kó scrap ìjọba ọgbà revenue so wọ́n ń rówó lórí ẹ̀ typical so kàn jẹ́ kí àwa náà rówó látara wọn ohun tí à ń bá wọn sọ lọ́wọ́. wọ́n ní kílógíráàmù kílò ni ẹ fi ń wọ̀n. gbogbo ohun tó yìnbó bá ti dáwọ́lé òun rà kílò by kilogram ni kódà bẹ́ẹ̀ ta yẹ ẹ̀pẹ̀ fún èbó kílò ní ọ̀wọ̀n. ǹjẹ́ a lè mọ títà rírà rẹ̀. ẹ wà kọ́ nípa eléyẹn ni ìyẹn pé àwọn àmà sọ nípa pẹ̀tọ̀ bá ṣe ń ta bá ṣe ń ta iye báyìí là ń ta o iye báyìí là ń ta o. àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ wọ́n ní ọ̀gá àwọn ń fẹ́ di àwọn tán àwọn náà fi ká fọ́ṣẹ́ yìí. ó dáa ká lẹ́yìn òṣìṣẹ́ yìí iṣẹ́ mi ìwò lè bá ṣe ká ní iṣẹ́ yìí ò tiẹ̀ wáyé tẹ́ ẹ̀ wá ṣe. ká ní iṣẹ́ yìí ò wáyé aláàkọ́ wọ́n ti pè mí ní ẹ̀ka Central Bank ní Èkó nígbà tí mo lo oṣù mẹ́ta nídìí iṣẹ́ yìí so mo ti wá rí 90 náírà jọ nígbà yẹn nígbà tí wọ́n pè mí wá wò pé màá máa gbowó oṣù mbẹ́ yẹn so owó oṣù dẹ̀ ti níye owó tí mo rí jọ yìí kì í ṣe pé bóyá màá jẹ nínú ẹ̀ ó ti wà permanent tó ti wà so mo lo oṣù mẹ́ta mo ti ní 90 náírà lọ́wọ́ so bí ètò túmọ̀ sí wípé future mi ó yẹ kó dá ní iṣẹ́ yìí so kì í ṣe mi ò ní máa depend lórí pé tó anytime ní government lè lé èèyàn dànù pé àwọn tó tó bá àwọn kan so mo wò pé ok o so tí mo bá ṣiṣẹ́ yìí gbà yẹn iṣẹ́ tí mo fẹ́ ṣe tí bàbá mi ò jẹ́ kí n ṣe gbà yẹn mo fẹ́ sọ ọlọ́pàá mo dẹ̀ fẹ́ ṣe báńkà so but bàbá mi jẹ́ kó yé mi pé iṣẹ́ ọlọ́pàá ó ní wọ́n máa ń fi ọwọ́n bẹ̀yàn kan yìí ó ní bójú mi ṣe le ó ní òun wò pé èèyàn líle ni mí so òun ò ní fẹ́ kí n ṣe ọlọ́pàá débi pé bóyá wọ́n máa bẹ ọmọ òun kò ní gbọ́ náà nǹkan kan something like that ó ní kí n jẹ́ kó òun mú iṣẹ́ kí òun máa ṣe àdéhùn àmì àṣẹ bàbá mi ni mo tẹ̀lé láti ṣiṣẹ́ yìí tí mi bá ti ṣe ọlọ́pàá ń gbà yẹn màá dẹ̀ ṣiṣẹ́ ní bank so iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó wù mí jù ni pé lọ́ọ̀yà so kò dẹ̀ sí ibi tí mo ti máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n á mọ̀ pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ẹ̀bùn iṣẹ́ tí mo fẹ́ ṣe yẹn wọ́n mọ̀ pé wà lára mi. kí wàá ní ó lè jẹ́ bí àmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ tó ṣe ń bọ̀ nísìnyí kò rẹ́ẹ̀rí fáwọn ọmọ òkọ́ṣẹ́ mọ́. ṣẹ́rí àwọn òkọ́ṣẹ́ o wọn kódà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti wá ń bá wa pé àwọn ọmọ òkọ́ṣẹ́ mọ́ ṣẹ́rí àwọn ọmọ táwa gan ń gbà ó lè lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń jà. mo ra ọjà kan níjẹni èmi gan wà lọ́fíìsì ọmọ tí mo ti wà lọ́fíìsì wípé tó pé mo ń rajà nǹkan kan something like that ó ti fẹ́ẹ̀ tó bí 15 years tèmi gan ti jókòó pé ọ̀dà ọmọ fẹ́ rà mọ̀ fẹ́ ta nǹkan kan o so káàkiri pè mí pé tó ọjà kan bẹ́ẹ̀ mi báyìí wọ́n bẹ́ẹ̀ mi báyìí níbi lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n bá mi sọ̀rọ̀ pé ọjà kan wà ní Taraba State mo pe àwọn counterpart wọn tó wà mẹ́rin pé tó kán lọ wo àwọn caterpillar yẹn àti àwọn help moving tó wà mẹ́ kán lọ rà so mo ra ọjà scrap yẹn within short time ọmọ kékeré tó jẹ́ pé kò tí ì ju ọmọ 12-15 years lọ kí wọ́n fi sí wa lọ́dọ̀ ó dẹ̀ ti gbé ẹrù ó ti gbé nǹkan 15,000. so àwọn ọmọ òkọ́ṣẹ́ mọ́ wọ́n ń gbórí gbátá nǹkankan ọmọ 17 years ó ń di irun ó ṣe yahoo ó ṣe nǹkankan tí gọ́ọ̀mẹ̀ntì ọba mójútó abala bẹ̀ yẹn future Nàìjíríà ó kù díẹ̀ káàtó so ìmọ̀ràn mi fún àwọn ọmọ ọ̀dọ́ àtàwọn tá a jẹjọ́ ìrọ̀ literature kan ó ní who pass to learn is a course pé ẹni tó bá ti dàgbà jù láti kọ́ ẹ̀kọ́ ó ní òkú ni so ẹ̀mí náà kàwé tí kó tó di pé mo dé ìdí iṣẹ́ yìí mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo lè jẹ́ǹjẹ́ mẹ́ta lénìí pé bóyá àwọn a máa wò pé torí bá a ti ga àbí a ti ṣe tí ò bá ti ṣe ọ̀nà àbáyọ ẹ wá iṣẹ́ kan láti máa kọ́ kì í ṣe iṣẹ́ scrap nìkan kì í dá ṣe iṣẹ́ mẹkáníìkì nìkan bẹ́ẹ̀ bá wò pé mẹkáníìkì ó ní wàhálà nú ẹ wo iṣẹ́ tí ò ní wàhálà nú téèyàn lè farúgbó ara kọ́ bẹ́ẹ̀ yẹn bá máa gbó mọ́ ogún tó máa gbó dáadáa tó sì jẹ́ wípé tó ẹnu ẹ̀ dùn kágun ẹ̀ bá ti ṣiṣẹ́ yóò máa di olówó Nàìjíríà kò sí iṣẹ́ kankan Olúbàdàn ó ṣe kábíyèsí fórí adé o torí gẹ́gẹ́ bí èmi náà ṣe wáyé ọ̀kan náà àwọn aṣíwájú ilẹ̀ Ìbàdàn ni mí o ó ṣe kábíyèsí fórí adé o kí àṣẹ kọ́pẹ́ lẹ́nu èmi Alhaji Dr. Azeez Tọ́lọ́runṣọ́ tí mo jẹ́ aṣíwájú Fárúkù ilẹ̀ Ìbàdàn òun náà ni mo ń pe ọba mi ọba Mahood kí Ọlọ́run ọba àkójọ ọkọ tó bá mi lọ́rọ̀ ẹ̀mí yín wọ́n pè mí ní nǹkan bí oṣù mélòó kan nísìnyí àwọn èèyàn wọn kan wọ́n fẹ́ fagídí máa wá gbowó túláàsì lọ́wọ́ àwọn oníṣkà mo dẹ̀ jẹ́ kó yé wọn pé I'm the real ambassador
nígbà tí mo ti wà ní school ni mo ti class 4 ni mo wà mo ti kọ́kọ́ gba ambassador àkọ́kọ́ fún gbogbo south west Nigeria tí ó jẹ́ pé school tó jẹ́ south west tó wà ní school nípa ká ṣe debate ok mo tún wá ní iṣẹ́ yìí náà ambassador mo tún jẹ́ mbẹ̀ báwo ni màá ṣe wá àlá o àwọn ọmọ tẹ́ fi 5,000 10,000 ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ ń survive tó wá jẹ́ pé màá wá àlá o pé kẹ́ lọ máa gba owó túláàsì lọ́wọ́ wọn mo ní mi ò ní àlá o rẹ̀ tó bá jẹ́ pé àwọn ọmọ yìí wọ́n rẹ́dì láti ṣiṣẹ́ mo rẹ́dì láti wá iṣẹ́ fún wọn tí wọ́n máa ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ máa survive bọ́tẹ́ bá ronú sí pé iṣẹ́ oṣù iṣẹ́ kíní kankankan kò sí irú iṣẹ́ bẹ́ẹ̀ o àbí iṣẹ́ tó yẹ pé wọ́n máa rówó lójú ẹsẹ̀ káàkiri àtàrùn wọ́n kọ́kọ́ lẹ́ẹ̀n wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ wọn wọ́n dẹ̀ máa fún wọn lówó tó gidi Ọlọ́run bá yọ wá. kí ni ìpèníjà tí ń bẹ nídìí iṣẹ́ yìí tẹ́ ẹ ti kojú kí ni ọ̀nà àbáyọ. ṣé a rí ìpèníjà tẹ́mi kojú ìpèníjà tó wà ní iṣẹ́ yìí ó pọ̀ ṣùgbọ́n èyí tẹ́mi kojú ìlara lásẹ̀lásẹ̀ lèmi kojú ẹ̀ mi ò ní ìpèníjà kankan nítorí pé mo bọ́ràn sí ọ̀gá mi lẹ́nu so ṣùgbọ́n ìpèníjà tó wà ní iṣẹ́ yìí ní generally ni pé kéèyàn ó ṣọ́ra tẹ́ ẹ bá ti rí pé ẹni tí ó ń tajà fún yín tàbí ẹni tẹ́ ẹ rí pé eléyìí kì í ṣe pé ń lọ ra ọjà yín ni ẹni tí ń gbọ́jà ìwá oven and oven ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ kọ́ má jẹ́ pé bóyá ó ti gbàbọ̀dè ó ń lọ jí ìkẹyìn ni àwọn ìpèníjà tó tún wà mẹ́rin wípé tó láàárọ̀ kùtùkùtù ẹ má try láti máa wẹ́kọ̀mù ọjà ẹlòmíì ti jalè lóru tó fẹ́ tà lójúmọmọ ní ọwọ́ alẹ́ ẹ má wẹ́kọ̀mù ọjà lọ́wọ́ alẹ́ ẹlòmíì ò ní fẹ́ kó ń rójú lọ́sàn-án sòtọ́ bá ti ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tàbí ló ń tẹ̀lé ra kó báyìí ṣùgbọ́n ìpèníjà táwa rí ń bẹ̀ ó ní ìlara yìí bẹ̀rẹ̀ láti gbà tá a ti ń kọ́ iṣẹ́ lọ́wọ́ pé ṣó nìkan ni so mo ní àwọn ọmọ tó ti jù mí lọ nídìí iṣẹ́ yìí dáadáa tó jẹ́ pé even mo ní ọmọ kan tó jẹ́ pé tó pé kò ra Dasson rí kò ra Toyota kékeré rí ọmọ àlọ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láwọn ọmọ tá a kọ́ iṣẹ́ so tó dẹ̀ ti dálé iṣẹ́ lẹ̀ káàkiri ṣùgbọ́n ẹran lára yìí wọ́n máa ń bí mọ́yàn ni bẹ́ẹ̀ ṣe wọṣọ ní ìsìn báyìí ẹlẹ́mẹ́tì jẹ́ǹjẹ́ àárọ̀ kọ́ ẹ pé tó iṣẹ́ ilẹ̀ fèsì ṣùgbọ́n n tí wọ́n pè ń lara tó bá ti wá wà tó ń wo tọ́wọ̀ láàárọ̀ yìí tó bá rí ní kẹ̀kẹ́ rárá sí tó ń wọ̀ ó ju tẹ́ ẹ wọ̀ lọ́wọ́ n táwa kò dún di iṣẹ́ inú pẹ̀lú pé tá a bá ṣe kẹ̀kẹ́ kan wọ́n á ronú sí pé àbí àmọ́gbọ́n kan dá sí tó fi ju tàwọn lọ even nípa gómìnà ní the whole Nigeria ní Ọ̀yọ́ state ó ní the best state tó ní organisation jù láàrin gbogbo àwọn ní scrap ní gbogbo the whole Nigeria so nígbà tí mo gba àlééfà yìí láàrin odidi ọdún mẹ́wàá tí mo rúlọ ẹ̀ wọ́n rí pé mo lay good example bá a ṣe ń ṣèjọba bí ìjọba ẹ̀ tẹ́ èyí tẹ́ ń ṣèjọba bẹ́ẹ̀ ṣe lè ráǹfààní so eléyìí náà wọ́n tún ẹ̀dì ẹ̀ lókè so lẹ́yìn ìlara yóò ní ìdojúkọ kankan ju ìlara lọ Ọlọ́run bá yóò ṣàánú wa. ní báyìí tí kí wàá ní àǹfààní táwọn ọmọ ẹgbẹ́ yìí ń jẹ nínú ẹgbẹ́ yìí ẹ ti darí wọn nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ tún ti bọ́ sí ìpele ti ilẹ̀ Yorùbá gbogbo ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá kí láǹfààní táwọn ọmọ ẹgbẹ́ gan ń jẹ. àǹfààní tí wọ́n ń jẹ ẹ wo àǹtí nílé iṣẹ́ méjì ní Ọ̀yọ́ state tó ń gba scrap ní agbára Ọlọ́run àti àtìlẹ́yìn tí òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam agbára Ọlọ́run nígbà tí wọ́n wà ní orí ipò ó ní mo gba ilé iṣẹ́ méjèèjì wá sí Ọ̀yọ́ state tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá dẹ́kọ̀ a lè ta scrap tá a bá tó dẹ́kọ̀ wọn á tún rajà wa láwìn a ṣe máa lọ sanwó ni ṣùgbọ́n ilé iṣẹ́ méjèèjì tí mo gbà wá nígbà tí a fẹ́ bá ọlọ́lá jùlọ kọ́lọ̀mbánifọ̀rúnkẹ́ ọ̀fọ̀ ayékáwa náà ní Abíọ́lá Ajímọ̀bí nígbà tí mo fẹ́ bá wọn sọ̀rọ̀ mo ní ilé iṣẹ́ tí wọ́n máa sanwó wa lójú ẹsẹ̀ wọ́n dẹ̀ mú àdéhùn yìí iṣẹ́ kódà wọ́n promise táwọn máa mú wa lọ ṣùgbọ́n àwọn tí àwọn encourage wọn tó ń bá ní bẹ́ǹchì àárín yẹn bọ́n táwọn ajàǹfààní ni pé ilé iṣẹ́ tí wọ́n gbé wá wọn à jẹ́ kí alálàṣì láti jẹ́ ṣe pé ká máa rà ká máa tà àwọn àǹfààní mi tó tún wà bẹ́ẹ̀ ni pé wọ́n pe kíníkan ní mass arrest tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́nìkan bá ṣẹ̀ báyìí ọlọ́pàá lè kó èèyàn bíi 20 ó lè kó èèyàn bíi 100 wọ́n wá láwọn máa ṣe screening but wọ́n ti mọ òkúròrò ọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá àwọn ọ̀gá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ pé wọ́n tó àti gbé kọmíṣánná kan dé máa lọ rí pé tó ìka tó bá ṣẹ̀ ńlọ bá ń gé àwọn tó bá ṣẹ̀
tó bá jẹ́ pé ó ti rú òfin òun ni kẹ́ máa mú kì í ṣe pé ẹ wà fi ṣẹ́sú àwọn èèyàn wa tó lè ọwà pọ̀ sí lù táwọn èèyàn yìí bá ń dolè ipa ọlọ́pàá ò ká so nípa báyìí ẹ jẹ́ kí ọ jẹ́ pé ẹni tó bá ṣe gẹ́gẹ́ ni kẹ́ máa dojú ìjà kọ ara àwọn àǹfààní kan nìyẹn àwọn àǹfààní mi náà ni pé tó báwo la ṣe lè dá àwọn ọmọọṣẹ́ wa mọ̀ báwo la ṣe lè dá àwọn ọmọ ẹgbẹ́ wa mọ̀ báwo la ṣe lè dá àwọn tó ń ta scarf mọ̀ a ṣe uniform fún wọn a ṣe id card fún wọn a dẹ̀ fún wọn ní orientation ní òrèkóòrè so àwọn àǹfààní pọ̀ rẹpẹtẹ. kí ni àmọ̀ràn yín fún ìjọba? àmọ̀ràn wa fún ìjọba ni pé àwọn ò ní irinṣẹ́ méjì tó ju owó lọ kí wọ́n bá ní gbé báǹkì kan kalẹ̀ tí ó mọ̀ sponsor àwọn oníscrap kán dẹ̀ jọ̀ọ́ gbogbo àwọn tí wọ́n mọ̀ jẹ́ pé wọ́n yan kí wọ́n àwọn task force wọ́n mọ̀ yan àwọn task force pẹ̀lú wa tí wọ́n mọ̀ bá ní sanitize iṣẹ́ wa pẹ̀lú pé àwọn tí wọ́n ń fi iṣẹ́ wa bójú tí wọ́n fi ń gba àwọn èèyàn lólè kí wọ́n kán gbogbo bàtà bá ti ń pe ìjọba kí wọ́n bá ní ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún wa ọlọ́run gbàdúrà wa. orúkọ tèmi ni Alhaji Ọ̀túnba Dr. Comrade Ambassador Abdulaziz Abdulrahman Fọlọ́nṣọ́ Ọ̀túnba ti ìlú Àpòmù aṣíwájú Fárúkù ilẹ̀ Ìbàdàn ìwádìí ní fún ìpínlẹ̀ Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run àbáyọ gbàdúrà wa. oníscrap èmi ni olórí lọ́wọ́lọ́wọ́ báyìí fún Western State of Nigeria ọlọ́run àbáyọ gbàdúrà wa.